ẹni tá a fẹ̀sùn kàn yìí Taniolohun àti àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n kóra wọn jọ, wọ́n wọ agbádá, wọ́n wé láwàní, wọ́n dress gẹ́lẹ́ bí àwa mùsùlùmí ṣe máa ń dress. Wọ́n wá lọ pàfọ́ọ̀mù ìrun tí wọ́n táìtù ní ìrun pé àwọn ń kírun ọdún ní shrine ní ojúbọ bóyá èṣù ni àbí nǹkan kan àmọ́ tí wọ́n ń bọ níbẹ̀. Ó ní Aroye TV rèé ẹ láìkì ẹ subscribe kẹ́ sì máa follow. Òkèláwà téńté. ẹni tá a fẹ̀sùn kàn yìí Taniolohun àti àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n kóra wọn jọ, wọ́n wọ agbádá, wọ́n wé láwàní, wọ́n dress gẹ́lẹ́ bí àwa mùsùlùmí ṣe máa ń dress. Wọ́n wá lọ pàfọ́ọ̀mù ìrun tí wọ́n táìtù ní ìrun pé àwọn ń kírun ọdún ní shrine ní ojúbọ bóyá èṣù ni àbí nǹkan kan àmọ́ tí wọ́n ń bọ níbẹ̀. ó ní ẹrú ni wọn emir, ó ní fílàní, àwọn ní òkè ìṣọba Ìlọrin, ó ní emir ìtumọ̀ sọba àwọn kan bíi mọ́gàjí kan ni àwọn ṣẹ̀yàn ọba Ìlọrin ni. tẹ́ fi jà fún gbòògùn ògbórí ẹlẹ́mọ̀sọ́ gbó lọ́wọ́. Orúkọ mi ni Abdulkadir Adémọ́lá Bọ́lájí Àjàsá tí mo jẹ́ lọ́ọ̀yà fún Ògo Ìlọrin tí mo sì jẹ́ mẹ́mbà Ilorin Heritage Preservation Foundation tí mo sì jẹ́ ìkan lára àwọn lọ́ọ̀yà tí wọ́n represent wọn nínú kéèsì Taniolohun Abdulaziz Adégbọlá Taniolohun. Bí wọ́n ṣe pé kéèsì wa láàárọ̀ yìí àwa gan wà surprise pé a rí Taniolohun ní kóòtù láàárọ̀ yìí, àdẹ̀rí lọ́ọ̀yà ní kóòtù láàárọ̀ yìí, so kò wà represented despite the fact that we have fully perfect service on him àti comply with the order for substitute service tí kóòtù ní ká serve through social media and one national newspaper, so àti serve so after service what is expected of him òun náà ni kó wá sí court kí ó wá defend the allegation tí Ilorin Heritage Preservation Foundation tí wọ́n fi kàn. So our surprise pé kò wá sí court. Ẹ̀sùn tí wọ́n fi kàn Taniolohun kò ju pé ó tàbùkù, ó mọ̀kì ẹ̀sìn Islam ní ọ̀nà tí kò bá òfin mu. Títàbùkù tí a mì ní pé gbogbo àwọn tí wọ́n bá rántí a rí pé ní ìgbà tí a ṣe ọdún ìtúnu àwẹ̀ ní ọdún yìí ní February, sometimes in February, ẹni tá a fẹ̀sùn kàn yìí Taniolohun àti àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n kóra wọn jọ, wọ́n wọ agbádá, wọ́n wé láwàní, wọ́n dress gẹ́lẹ́ bí àwa mùsùlùmí ṣe máa ń dress. Wọ́n wá lọ pàfọ́ọ̀mù ìrun tí wọ́n táìtù ní ìrun pé àwọn ń kírun ọdún ní shrine ní ojúbọ bóyá èṣù ni àbí nǹkan kan àmọ́ tí wọ́n ń bọ níbẹ̀. So wọ́n dẹ̀ tàbùkù ẹ̀sìn wa, wọ́n tàbùkù bí a ṣe ń kírun látara yìí pé báwa ṣe ń kírun kọ́ ni wọ́n ṣe wọ́n fi tàbùkù nígbà tí wọ́n rí tí gbogbo wọn sọ pé Ifá Akíbárú which is everybody náà ló mọ̀ pé Islam àwa mùsùlùmí nìkan là ń kírun tá à ń ṣe Akíbárú, àwa mùsùlùmí nìkan là ń kírun, àwa la máa ń dress tá à ń lo turban tá à ń múra báyẹn. So kò sínú ìlànà àwọn oníṣẹ̀ṣe, wọn ò sì lè mú wá fún wa bóyá nínú odùfá àbí pé bóyá àwọn tí wọ́n ti kọ̀wé nínú bí wọ́n ṣe ń sin ẹ̀sìn wọn nínú àwọn scholars tí wọ́n ti kọ ìwé ṣáájú, wọn ò lè múwèé kankan wá tí ó tọ́ka sí pé báwọn oníṣẹ̀ṣe bá fẹ́ ṣe ẹ̀sìn wọn o wọ́n máa ń ṣe Akíbárú àbí wọ́n máa ń wé láwàní tó máa fi ń bọ àwọn nǹkan tó ń bọ. So lẹ́yìn ìgbà tá a rí fọ́nrán yìí la kọ lẹ́tà lórúkọ foundation wa Ilorin Heritage Preservation Foundation sí Taniolohun pé nǹkan tá a rí yìí o àwa lòdì sí, a sì takò, kò sì bófin mu, a sì fún ní gbàdéke ọjọ́ tá a fún pé kó fi lọ púlù fídíò yẹn down kó yọ kúrò ní page ẹ̀. A sì tún sọ fún pé kó apologize sí gbogbo mùsùlùmí àgbáyé. So instead tí ó fi ṣe léyìí ó bọ́ ta fún wa ni, ó ní ọjọ́ márùn-ún ta fún òun kéré, ó ṣe ìpè lóríṣiríṣi, kò sí nǹkan tí ó sọ sí wa, but gbàgbé pé àwa náà lè drag ara wa òun náà ni bàbá tó sọ yìí. Léyìí tó tún wá ṣe bábánbárì ẹ̀ láìpẹ́ yìí ló tún wá ń try láti confirm pé ntẹ́ ẹjọ́ ta gbé wá kọ́tù
òun ti wà aware o. There was a time tó ṣe fídíò tó ń pariwo ẹ ṣàánú mi o, tó ń pariwo gọ́vnà Kwara State, gọ́vnà Èkìtì, gọ́vnà Ọ̀yọ́, gọ́vnà Lagos, gbogbo wọn ó ṣàpè gbogbo wọn kan ṣàánú òun tí wọ́n fẹ́ gbé òun, wọ́n fẹ́ kidnap òun. But surprisingly ìwọ tó ń bọ̀ ta tó ṣe irú nǹkan báyìí, a week after or few days after ó tún jáde ó wá ṣe bàbá ń bá rẹ̀ emir ló wá mú sẹ́nu, ó bú emir dáadáa. Àwọn bàbá tẹ rí yìí àwọn aṣojú bàbá wa emir ọba ìlú Ìlọrin. ìmọ̀lẹ̀ sẹ́ríkì yáàkì ọba Ìlọrin. Àwọn ní sẹ́ríkì yáàkì. So ibi tí wọ́n lórí ọ̀rọ̀ kéèsì, so wọ́n ti wá àjọ sí on the 1st of September ọdún tí a wà yìí fún continuation of for further mention. So bí ó ṣe jẹ́ nìyẹn. Dr. Abu Sherif sẹ́ríkì yáàkì ọba Ìlọrin tí mo jẹ́ jagun gbogbo ilẹ̀ mùsùlùmí tí mo sì jẹ́ alága fún gbogbo ohun tí ń jẹ́ Jama'atu Nasir Islam Ìlọrin Emirate. Torí ọ̀rọ̀ ọmọ yìí náà la wá sí, torí àwọn òde bí ẹ̀sìn wọn lákùndé nẹ́kùn wàlàhádìn kó wádìí àdínì ṣàní kálukú pẹ̀lú ẹ̀sìn rẹ̀ ni. Kí ló ń wá ń tọ́ka tí wọ́n ní wọ́n ń wá burú fún ìsìláàmù sí? Ó jẹ́ ń tó burú jù. Ó ní ẹrú ni wọn emir, ó ní Fúlàní, àwọn ní òkè ìṣọba Ìlọrin, ó ní emir yìí túmọ̀ sọ́ba, àwọn kan bíi mágàjí kan ni àwọn ṣẹ̀yàn ọba Ìlọrin ni. So gbogbo àwọn ọ̀rọ̀ tó wà provocative tó lè dá ìjà alẹ̀, tó lè dá wàhálà alẹ̀ ní jáde lẹ́nu ẹ̀ tó sì wà recorded. Irú ìgbésẹ̀ tá a gbé àní sọ nínú kínní bí gbogbo ń tá a bá fi jà àìfi hàn yàn ń tá a gbé ń gbésẹ̀ ó ti yé wa ló kọ gbogbo Ìlọrin yàtọ̀ fún tàwọn lọ́ọ̀yà. Àwọn tí ó bá gbàmọ̀ràn tí ó gbọ́ràn lèèyàn bá sọ̀rọ̀ kò lè gbọ́ máa aṣọ tó jóná ní tiẹ̀, aṣọ tó bá ya ni télọ̀ lè rán. Kí Ọlọ́run kó ṣamọ̀nà ẹ̀ bó bá wù. Èmi ni Dr. Abu Sherif sẹ́ríkì yáàkì ọba Ìlọrin, mágàjí ilé olówó sẹ́ńtà ìgboro. Mo aṣojú bàbá wọn lọ́lá ọba ìlú Ìlọrin àti gbogbo mùsùlùmí ìjẹ́nara. Inshallah. Aroye TV rèé, ẹ láìkì, ẹ sọ̀scribe, kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkè la wà téńté.